Hello gbogbo ilé, ẹ káàbọ̀ sí orí ìkànnì mi ní ọjọ́ tèmi. Orúkọ tèmi ni Adéláyọ̀. Ní èní a fẹ́ sọ̀rọ̀ nípa ìka wa ní èdè Yorùbá. Gbogbo ala ní ọwọ́ mi ò, ṣùgbọ́n ṣé ìka yìí ṣẹ̀yìn mọ orúkọ tí wọ́n ń pè ní èdè abínibí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ilé wọn ní apá, gbogbo ọwọ́ wa báyìí, apá, ọwọ́. Ibi báyìí wọ́n á ní ẹ̀yìn ọwọ́ ló ń jẹ́. Ibi báyìí àtẹ́lẹwọ́, ó ní òwe kan ní àtẹ́lẹwọ́ ẹni kì í tán ní jẹ. Nǹkan tẹ́yẹ̀ bá fi ọwọ́ èèyàn ṣe ló máa ń yọrí sí rere. Àtẹ́lẹwọ́ lélẹ̀. A máa mú ká wa ní ẹyọ kọ̀ọ̀kan. Eléyìí àtàǹpàkò tán, àtàǹpàkò. Ó dùn lábẹ́, the index finger, ó dùn lábẹ́. Ó ga jù wọ́n lọ, that is the middle finger, sorry, mi ò búyàn o. The middle finger, ó ga jù wọ́n lọ. Òrùkáyẹmí, òrùkáyẹmí, kúrúbètè oníkékeré tẹ́gbà fún máa ṣe olóyìnbá pè ní pinky finger, òun náà ní jákọ́bẹ̀tì. Ọwọ́ yìí náà ni à ń lò, òun ni kúrúbètè. Ó yá, ẹ jẹ́ ká lọ lẹ́ẹ̀kan sí i. Àtàǹpàkò, ó dùn lábẹ́, ó ga jù wọ́n lọ. Òrùkáyẹmí, kúrúbètè. Àtàǹpàkò, ó dùn lábẹ́, ó ga jù wọ́n lọ. Òrùkáyẹmí, kúrúbètè. Mo nílò pé a ti kọ́ nǹkan díẹ̀ ní èyí. Ó di ọjọ́ mi. Ẹ má gbàgbé láti ṣalábàápín, like, share, subscribe and give some thumbs up.